àgbékẹ́ ọdún ayọ̀ rẹ̀ tún ti kò àgbékẹ́ ọdún ayọ̀ rẹ̀ tún ti kò èyí ò máa ní ṣe ò gbọ́ èyí ò máa ní báwọn jẹ́kẹ́ ẹ̀yìn o àgbékẹ́ ọdún ayọ̀ rẹ̀ tún ti kò kéyìí má jẹ́ òpin ọdún rẹ̀ o kéyìí má jẹ́ òpin ọdún rẹ̀ o bí o bá ṣe yí láyé ẹ bí o bá ṣe yí wà tún sọ gọ́jọ́ rẹ̀ o kéyìí má jẹ́ òpin ọdún rẹ̀ o àgbékẹ́ ọdún ayọ̀ rẹ̀ tún ti kò àgbékẹ́ ọdún ayọ̀ rẹ̀ tún ti kò. Òkú ọdún lèlé o àgbékẹ́ o Princess Rhoda mi o Olúwabùnmi àgbékẹ́ ayé Afọlábí mo bá yọ̀ fọlọ́hún aláwòrán bí tó ti ń pa ọmọ. Ikú onífilé rẹ̀ sóde àrùn onífilé rẹ̀ sọ̀lẹ̀dẹ̀ ajagun gbogbo kò nífilé rẹ̀ ṣe gbogbo ẹ̀dẹ́kun máa ṣàmì àṣẹ olóríire ọmọ lórí lára bí ẹja yọkọ̀tọ̀ báyìí nìkan àwọn ajínigbà aláwòrán bí ó ní jẹ́ kó kánjú wáyé. Ìyá àyànfẹ́ mo bá yọ̀ fọlọ́hún ìyá ọ̀ṣọ́lá máa ń gbé bọ́ọ̀dì lọ́kọ̀ọ̀kan ìyá àdìgún Emmanuel aláwòrán bí ó ní gbọmọ òun lọ́wọ́ rẹ̀ pa pẹ́pẹ́pẹ́ lòun ṣe lárọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀tẹ̀ náà ó máa ṣe ara rẹ̀ ó sì mọ́lé aláwòrán bí ó ní fi kú tó yájú pa ọ́. Oyin lọ́gbọ́n tí ń sọdún rẹ̀ nínú abára àfẹ̀wòjò lọ́gbọ́n tí ń sọdún rẹ̀ nísà aya Afọlábí lọ́gbọ́n tí ń sọdún rẹ̀ láàrin ọmọ àṣeyíṣà wọn dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Àgbo ewu ń tọrẹ àdàgbà ọmọ ní tó ṣe agbára kò sì yà ọwọ́ kábákábá ló kú alábàámu ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò yangiyangi dákun jẹ́ máàkì ìlú rẹ̀ ìrìn àgbébí ọlọ́wọ́n torí bí máàkì ọtítí ìgbà tí kò lẹ́ Ìbàdàn bí ẹni lọ sún Kogi lásán ni Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ àgbọ̀ sásá ogun máma sọ ọmọ àgbọ̀yà yàjà lọ́nà máma yà. Ebi wọn lọ máa di kákàdì kúkú lójú ogun ọmọ òwò ṣòkòtò kẹmẹrẹ bí ìjà Ìbàdàn májàmájà bíi tọjọ́ kìíní èyí tó jára dúpọ̀ gbogbo lógun Ìbàdàn mẹ́rú ẹrú rẹ̀ mẹ́rú ọmọ abẹ́rú lẹ́rú lójú ogun Ìbàdàn ló mọ̀ ọmọ lẹ́yìnpọ̀ ọmọ pẹ́lẹ́ ìpò ní bàbá Ìbàdàn ẹ jẹ́ dákun máa ń fi èso hùn mí lọ. A kì í wáyé ooo àgbékẹ́ a kì í wáyé ká máa lárùn kan lára ìjà gbóró ní ìjà gbogbo èèyàn ọmọ Ìbàdàn owó òde nìtọ́ yọ ọ lé káfẹ́nu fíwé làrùn gbọ́mọ̀ṣọ́ o máṣu mátọ́ lóbe èkó jẹ́ Ìbàdàn ìlú Òjò ìlú Àjàyí ìlú Bíkúnlé olókè agbàǹgbàṣẹ dára níjà bàbá Ògúnmọ́lá gbàgùn lójú bàbá sípa lọ́tàlẹ́tù bàbá òsì Ìbàdàn ẹni wọ́n ní kó má dúró sígbó ó dúró sígbó bá gbójẹ́ wọ́n ní kó má dúró sọ̀dàn ó dúró sọ̀dàn ó fọ̀dàn ìyá pẹ́gẹ́dẹ́ èèyàn tó bá dúró derin ó dúró de kú èèyàn tó bá dúró de fọ́n ó dúró de ìjà èèyàn tó bá dúró de egún alágangan ọ̀run ló yọ Ìbàdàn máa jòrò yangiyangi Àgbàlá Bíkúnlé ti tó kókó ó sẹ́rẹ́ Àgbàlá Bíkúnlé jòkó wa bẹ́ẹ̀ lórí ìlọ ẹni ẹ̀fárí kẹ́ẹ̀bí aya Afọlábí dákun jẹ́ ìlú ọkọ rẹ̀ torí bàbá ti rántí èèyàn tó ń bẹ láyé ká má gbàgbé ẹni tó ti wà nísàlẹ̀ pẹ̀ Afọlábí èjìrẹ́ ooo
ti dẹni à ń gbọ́ kiri bọ̀ Afọlábí Èjìrẹ́ ti wà ní sẹ́yìn pẹ̀ Èjìrẹ́ aláṣokùn ẹ̀dùn gbẹ́lẹ́jẹ́ tí ṣeré orí igi ayébo bẹ̀rẹ̀ ayéborí ìrókò ẹ̀ẹ́dún tàbílẹ̀ ẹ̀dún gorí igi lọ ọmọ owó olódò ọba ní ìwọ olódò ọba tí jẹ́ tẹ́nipọ̀ láàmà tẹ́nipọ̀ láàmà tẹ́nipọ̀ rẹ̀ ìwọ tí ó ní lẹ́kùn ìwọ tí ó ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ìwọ wẹ́wẹ́ ìrọ̀bà ẹ̀wọ̀n bí délé wọn ìwọ tí ó ní dẹ́rẹ́ pé títí tẹ́nu rẹ̀ kákó lówó tó ó ní dẹ́rẹ́ jẹ́ ká mọ̀ bí ìwọ gbẹ̀wà yọ Èjìrẹ́ Afọlábí o máa gbọ́rùn sọ̀rọ̀ nílé Afọlábí olóhùn òjẹ́mọ́ àgbẹ́kẹ́sẹ́ bí kú lọ́yọ̀wọ́ rẹ̀ nínú àwọ̀ ìtẹ́ǹkan àṣẹ́bẹ̀yì àkú àpọ́nlé ogun là ń Sunday mọ́rùn kò sẹ́ni tí kó bárabà tí òògùn lọ àgbẹ́kẹ̀mọ́ wá padà sórí rẹ̀ olùdásílẹ̀ Upper Standard Junior Academy àti Upper Standard College èyí tó ń bẹ lówó dé o àpáta ló fi rí kalẹ̀ sí nílẹ̀ Ìbàdàn ó máa ń gan oníwàlẹ̀ kankan lókèlókè lẹ́múrú sí òkè lẹ́yẹ fọ́hùn òkè ló máa lọ oníwàlẹ̀ lọ́lọ́ lọ́hùn aláwòrán bí ó ní jẹ́ kọ́mọ òkú máa lọ́wọ́ bẹ́ẹ̀tì rẹ̀ bá ń já Ọláyínká Ayédùn tèmi lónìí kí n máa kí ọ ó ló ti lé lọ́dún ó nípa ilé rẹ̀ ilé ni àwọn ilé rẹ̀ ilé ni ọlá ilé rẹ̀ ilé ni ọ̀rọ̀ ilé rẹ̀ ilé ni torí ilé lóbìnrin róṣọ ilé lóbìnrin wẹ̀wù ọ̀sìndàkùn jẹ́ máa fẹ́ yí ṣe lọ bí wọ́n bá sọ pé ta ló kọrin ewì fọlọ́jọ́ bí oní tí orí fi wúlé ẹ sọ fún wọn pé Ọlábísí ni èmi lọ Lábísí ẹ̀rọ ọkùnrin pọ̀rọ̀ bí ó kún un ṣòkòtò ó tún dájọ́ mi ọjọ́ rẹ̀.